adé orí ọ̀kín. Àánú la rí gbà, adé orí ọ̀kín. Kò ṣe mímọ̀ ṣe wa bí kò ṣe mímọ̀ ṣọ̀bà mi ò kàrá ọ̀rọ̀ bí. Bẹ́ẹ̀ ni ẹ kú lé àǹkárá ilé o, ẹ káàbọ̀ làǹkérè ọ̀nà, ẹ kú kalẹ̀ làǹkẹ́lì tó wà lórí ìjókòó. A kú Sunday ìsinmi àkọ́kọ́ èyí tó parí oṣù ọdún 2021. Mo gbà ládùúrà wípé ẹ̀mí wa tó rí oṣù yìí òun ló máa rí Sunday àkọ́kọ́ èyí tó bẹ̀rẹ̀ oṣù tuntun ọdún 2022 láṣẹ tèdùmàrè. Àmì orúkọ mi ò tí ì yí padà, èmi lọmọ yín olólùfẹ́ yín, ẹni tẹ́ fẹ́ fúre tẹ́ fẹ́ fáyọ̀ tèmi tó pàṣírí ẹ̀wẹ̀dẹ̀ ọmọ wọn náà kìlẹ̀ Ìjẹ̀bú ilé. Bẹ́ẹ̀ ni wọ́n ní yiniyini ká lè ṣe mí, wọ́n lè ní tá a bá ṣe lórí àná tí kò dúpẹ́ dẹ̀bọ̀ ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni, ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí kò dúpẹ́ ó bẹ́ẹ̀ gidina ẹgbẹ̀je ni. Èmi ṣe wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láti wá dúpẹ́ ipò Olúwa ẹ ṣeun fóore tẹ́ ẹ ṣe fún mi, fóore tẹ́ ẹ ṣe fáwọn olólùfẹ́ mi, àbí kò ṣoore fún yín ni? Tó bá dára sí mi tó dára sí yín, tó ṣoore fún mi tó ṣoore fẹ́yìn àti ìdílé yín, kí ló dé tàlí lè yan Ọlọ́run ọba wípé Olúwa ẹ ṣeun, ọba tó mọ̀ wá, ọba tó mọ̀ wá, ọba tó dá wa, ọba tó ṣẹ̀dá wa sáyé, tó mọ ohun tá a fẹ́, tó mọ èrò ọkàn wa. Ẹ wá ní pé kò yẹ kó tọpẹ́, ó tọpẹ́ ojú ọpẹ́. Ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀ 2021 tí wọ́n máa dàsìkò yìí, ọ̀pọ̀ lájọ sùn lálẹ́ àná tí wọ́n di àsìkò yìí. Ẹ wá ní kò tọpẹ́, ó tọpẹ́ ojú ọpẹ́ lọ. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ìdílé yín á máa yọ sọnù lọ́kọ̀ọ̀kan bí ọmọ ọ̀wọ́ ṣe ń yọ sọnù. Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọba wa ibikíbi tí a bá wà, ẹ jẹ́ ká máa yìn, ká máa kọrin ọpẹ́ sọ́nà ń pọ̀ lọ́wọ́ ọba oṣù. Kò má ṣe wípé torí pa àmọ̀ràn sọ́tò, kò ṣe wípé àgbà ṣe dára sí, kò ṣe bá ṣe ń wọṣọ sí, kò ṣe bá ṣe beautiful bá ta pretty ta handsome ta cute lọ́nà wọn bá ṣe dára sí. Ọ̀pọ̀ ló jẹ́ pé wọ́n da jù wá lọ gan tó jẹ́ wípé Ọlọ́run ọba gan tó wọ́n ti mú wọn lọ. Ọ̀pọ̀ ló jẹ́ pé wọ́n rìn nílànà Ọlọ́run ọba gan tó jẹ́ pé ikú ti pa wọ́n. Àwa ní pé kò dára sí wa, ó dára sí wa. Ẹ jẹ́ ká máa rawọ́ ọ̀bẹ sọ Ọlọ́run pé Olúwa ò ṣeun fóore tó ṣe fún mi, fóore tó ṣe fún ìdílé mi. Bẹ́ẹ̀ ni wọ́n ní ká mọ ẹyin sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì, ká wá fẹnu gbé ẹ̀yìn náà, ká wá fẹ̀yìn rìn dé sẹ́yìn. Wọ́n ní ẹni bá máa yin náà yin, ẹni tó bá ní yin ni kò ní yin. Òun ló jẹ́ kí n máa yan náà wọn balẹ̀ àkókò yìí pé Olúwa ẹ ṣeun. Ẹ jẹ́ ká máa yìn, wọn ò bá bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa, wọn ò kígbe owó lé ẹnu ọ̀nà wa. Ẹ wá ní kò tọpẹ́, ó tọpẹ́ ojú ọpẹ́ lọ. Wọn ò máa gbé ọkọ̀ ọmọ wọn ṣẹ́ wá káwa mọ́lé wípé ọmọ wa rèé òun mà ló ti ṣẹ́kù. Olúwa ò ṣeun, ẹ̀mí wa tó rí oṣù òun ló máa rí ìparí ọdún láyà tàlàáfíà, ló máa tún rí oṣù tuntun nínú ọdún 2022 tá a fẹ́ mú èyí tó wà ní ọ̀kọ̀ọ̀kan wa yìí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ò pọ̀ lákòókò yìí, mo kọ̀ wá láti wá dúpẹ́ oore tí Olúwa ṣe fún wa ni. Àbí kò tọpẹ́? Tó bá tọpẹ́ ẹ jẹ́ ká fi jó àtòrin ká tún fi gbé lẹ́sẹ̀ wípé Olúwa ò ṣeun. Adé orí ọ̀kín, adé orí ọ̀kín, ọmọ aládé àlàáfíà, àánú la rí gbà, adé orí ọ̀kín. Ẹ jẹ́ ká dúpẹ́ fóore tí Olúwa ṣe fún wa. Ó dìgbà, ó dàbọ̀, ìpàdé wa di wọ̀ bí ọjọ́rọ̀.